mí. Quran 58 verse 22. O ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́, ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61. Wọ́n di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, ẹ mú wọn kí ẹ sì máa pa wọ́n tààrà. Quran 8 verse 17. Ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, ṣùgbọ́n Allahu ló pa wọ́n, àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí ó jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò, nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín, ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín, ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 15 verse 6. Wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Quran 14 verse 4. A kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Nígbà náà Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ yóò ṣì í lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ yóò tọ́ ọ sọ́nà. Òun ni alágbára, ọlọ́gbọ́n. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti Christian, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ àyò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 3 verse 161. Kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ń ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 8 verse 12. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín, nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́, nítorí náà ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 9 verse 5. Nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn, ẹ mú wọn, ẹ séde mọ́. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Àwọn wọ̀nyẹn gan ni alábòsí. Allahu ni alájùlọ.
Allahu akbaru. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu alákóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Allahu ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákóbá. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ. Olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Allah ṣe pé mẹ́yẹn. Àmín. Quran 47 verse 4. Nítorí náà, nígbà tí ẹ bá pàdé àwọn tó ṣàìgbàgbọ́, ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tí ẹ máa fi rí wọn pa dáadáa. Nígbà tí ọwọ́ yín bá ti bà wọ́n tán, ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn. Lẹ́yìn náà, ẹ lè tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́, tàbí kí ẹ gba owó ìtúsílẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní ransom ní ọwọ́ wọn, títí kò fi ní sí ogun ẹ̀sìn mọ́. Ìyẹn wà bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pé Allahu bá fẹ́ ni, ìbá gbẹ̀san fúnra rẹ̀ láì ní la ogun lọ. Ṣùgbọ́n nítorí kí ó lè dán apá kan yín wò lára apá kan ni, àwọn mùsùlùmí tí wọ́n bá sì pa sí ojú ọ̀nà Allahu kò ní sọ iṣẹ́ wọn di òfo. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, tá a sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín. Ẹ máa kanra mọ́ wọn, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà, ẹ má ṣe mú ọ̀rẹ́ ààyò nínú wọn, títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ̀yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn, kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Kí ẹ má ṣe mú ọ̀rẹ́ ààyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu, Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n láyà balẹ̀ ní àsìkò ìpayà. Quran 111. Ọwọ́ Àbílàhábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tí ó ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò, àti ìyàwó rẹ̀ aláàrù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀nrán máa wà ní ọrùn rẹ̀.
Quran 92 Suratul Al-Layl. Allahu fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra. Ó tún fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n búra. Ó tún fi ẹni tí ó dá akọ àti ẹni tí ó dá abo búra. Dájúdájú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ yín. Ní ti ẹni tí ó bá tọrẹ tí ó sì bẹ̀rù Allahu, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní òdodo, a sì máa ṣe iṣẹ́ rere ní ìrọ̀rùn fún un. Ní ti ẹni tí ó bá yahun, tí ó sì rí ara rẹ̀ lẹ́ni tó rọrọ̀ tayọ ẹ̀san ọ̀run, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní irọ́, a sì máa ṣe iṣẹ́ aburú ní ìrọ̀rùn fún un. Dúkìá rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ nígbà tí ó bá parun, tí ó bá jábọ́ sínú iná. Dájúdájú tiwa ni láti ṣàlàyé ìmọ̀nà, àti pé dájúdájú tiwa ni ọ̀run àti ayé. Nítorí náà mo ti fi iná tó ń jó fòfò kìlọ̀ fún yín. Kò sí ẹni tí ó máa wọ inú rẹ̀ àfi olórí burúkú, ẹni tí ó pe òdodo ní irọ́ tí ó sì kẹ̀yìn sí i. Wọ́n sì máa gbé iná jìnnà sí olùbẹ̀rù Allahu, ẹni tó ń fi dúkìá rẹ̀ tọrẹ tó sì ń ṣàfọ̀mọ́ rẹ̀. Kò sí oore ìdẹ̀ra kan láti gbà ní ẹ̀san ní ọ̀dọ̀ ẹnikẹ́ni, bí kò ṣe pé láti fi wá ojú rere Olúwa rẹ̀, ẹni gíga jùlọ. Láìpẹ́ ó sì máa yọ́nú sí i. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal abuku. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alágbákò. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Àtàhíyátù líláhì. Ìdẹ̀ra fún wa ìwọ ànábì. Àsákìyátù líláhì. Àti àánú Allah àti ìbùkún rẹ̀. Àtọ́ìbátù sálàwátù líláhì. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu alayka. Mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah. Ayú ànàbí yí. Àti pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allahu. Wa láàlì bá dìlà ìsọ́lì náà. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu aṣinilọ́nà. Allahu alákòóbá. Allahu alágbákò. Allahu alákòóbá. Allahu mujẹmujẹ. Mo fẹ́ wo àwọn èèyàn wa tí ó wà nísàlẹ̀, ẹ̀yin tẹ́ wà ní comment section tẹ́ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ tó jẹ́ Mùsùlùmí. Mo fẹ́ kó mọ̀ yìí pé ìrun tẹ́ ń kí, àwọn nǹkan tó ń kà fún yín, òun la kà fún yín yìí o. Ẹ̀sìn Ìsìláàmù wọ́n wá fi jà wá lógun ni o. Ẹ̀rí wọ́n gbé Christianity àti Ìsìláàmù wá. Ó wá wà nínú ìwé yẹn pé ẹni tó bá ti jẹ́ Mùsùlùmí kò gbọ́dọ̀ mú Kristẹni àti Júù, kò gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ayò. Apá kan wọn ní ọ̀rẹ́ apá kan. Mùsùlùmí ni kó máa ṣe ọ̀rẹ́ Mùsùlùmí. Ṣé rí ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn tí wọ́n gbé wá sí àwùjọ tí a bá fẹ́ dàrú. Àwùjọ téèyàn bá fẹ́ gba ilẹ̀ wọn tó jẹ́ pé ìmọ̀ wọn ṣọ̀kan, nǹkan téèyàn máa kọ́kọ́ ṣe ni pé báwo ni a ṣe lè da ìṣọ̀kan àwọn ènìyàn yìí, báwo ni a ṣe lè da ìṣọ̀kan wọn rú. Ìdí tí wọ́n ṣe gbé ẹ̀sìn yìí wá fún wa nìyẹn o. Wọ́n gbé wá sí àwùjọ wa láti wá fi da ìṣọ̀kan wa rú. Àwọn bàbá wa tó dẹ̀ gba ẹ̀sìn yìí, àwọn nífẹ̀ẹ́, ìfẹ́ làwọn fi gbà pé
tó bá pé kíní ẹ kò sí wàhálà ẹ máa ṣe tí ní káwa náà máa ṣe tiwa. Àmọ́ báyìí nígbà tí wọ́n ti di pé wọ́n ti ní agbára, gbogbo àwọn àyà tí mo kà yẹn pátá òun ni wọ́n tẹ̀lé. Wọ́n ti ní àwọn tó bá ti jẹ́ mùsùlùmí kí wọ́n máa gbógun ti àwọn tó bá súnmọ́ wọn nínú àwọn aláìgbàgbọ́. Bóyá Kristẹni ni ẹ́ o, nǹkan tí Allah sọ fáwọn mùsùlùmí ni pé kó máa gbógun tì ẹ́, kó máa kanra mọ́ ẹ. Tó bá rí àǹfààní àti pa ẹ́ kó pa ẹ́. Ó ní ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín, kán máa kanra mọ́ yín, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allah wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Àwọn teachings tó wà nínú Quran òun là ń mú jáde fún yín yìí o. Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé Allah yìí kò kí ń ṣe Ọlọ́run o. Ọlọ́run ò lè dá wa kó tún wá sọ pé ká máa kórìíra ara wa. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ronú. Ẹ wo ẹ̀sìn Islam tán gbé wá. Ó kó àwọn sect kan, ó fẹ́ unite wọn láti fight another sect, láti pa wọ́n. Táwọn mùsùlùmí yẹn bá wá pa àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tán bá sọ ilẹ̀ yín di ilẹ̀ mùsùlùmí, àwọn mùsùlùmí náà túnṣe máa wá bẹ̀rẹ̀ battle tiwọn. Àwọn kan wá pera wọn ní Kọ̀dìríyà, wọ́n máa bá àwọn Sálàfí jà. Àwọn Sálàfí wọ́n máa bá àwọn onísúfí jà. Àwọn Súfí wọ́n máa bá àwọn onísúnní jà. Àwọn èèyàn náà tún bẹ̀rẹ̀ ìjà títí ìlú ò ní rọgbọ. Ẹ ní rójútu ara yín. Wọ́n á kàn máa pààyàn ṣáá lójoojúmọ́. Ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ìtàjẹ̀sílẹ̀ ni, ẹgbẹ́ òkùnkùn ni. Téèyàn bá ti wọbẹ̀ kò lè jáde. Nǹkan tá Allah sọ ní Quran chapter 489, wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́. Pé àwọn tí kò kí ń ṣe mùsùlùmí yẹn, wọ́n fẹ́ kẹ́yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí náà kẹ́ ẹ má jẹ́ mùsùlùmí, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà, kí gbogbo yín lọ kí ẹ lè jọ káńkò àìgbàgbọ́. Ó wá tẹ̀síwájú, ó ní nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ ayò nínú wọn. Ẹ̀yin mùsùlùmí ò gbọdọ̀ mú ẹni tí ò kí ń ṣe mùsùlùmí, ẹ gbọdọ̀ mú lọ́rẹ̀ẹ́ ayò. Títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam. Títí táwọn tó bá ti di pé ẹ ti ń torment wọn, tí ẹ mú wọn lọ́rẹ̀ẹ́ ayò, ṣé mọ̀ pé àwọn yẹn náà wọn ò ní choice. If you cannot beat them, you do what? You join them. Nígbà tẹ́ bá ti ń ní wọn lára, wo jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó ká lè rọ́nà lọ. Jẹ́ ká wa náà gbà Islam, jẹ́ ká join wọn. Nǹkan tí mú wọn mọ́jú ṣe nìyẹn o. Ìgbà tó wá di pé wọ́n tún wá join wọn tán, ó wá tẹ̀síwájú. Tí wọ́n bá wá kẹ́yìn lẹ́yìn tẹ́ ti wọnú ẹ̀, tí wọ́n bá wá kẹ́yìn, tí wọ́n ní àwọn ò ṣe Islam mọ́ lẹ́yìn tẹ́ ti wọnú Islam, tẹ́ wá ní ẹgbẹ́ òkùnkùn lẹ́gbẹ́ yìí o, irọ́ lásán ni kíní yìí o, Muhammadu òfútù fẹ́ tẹ̀ ni o, irọ́ ni Allah o. Tán bá wá kẹ́yìn, tán bá ní àwọn ò ṣe Islam mọ́, nǹkan tá Allah sọ ni pé ẹ mú wọn, ẹ̀yin mùsùlùmí ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ibẹ̀ lẹ máa ti mọ̀ wípé Allah yóò lè jọ lọ́hun tó bá pé wọ́n lọ́lọ́hun kí ló dé tó pa wọ́n. Ẹ wò báyìí listen, bá ṣe expose Islam tá à ń kò jẹ́ ń ṣe pé we are telling you the fact about Islam. Bá ṣe ń sọ láti jọ ìpé báyìí ẹ̀sìn yìí nǹkan burúkú ni o. Èmi ti sọ pé Allah ò lè ṣe nǹkan kan, Allah ò lè ṣe anything. Tí a bá ṣe kíní fún 20 ọdún 30 ọdún 100 years, in as much tí ẹ bá ti wà ní Muslim dominated area níbi tí wọ́n ti lè attack yín, nǹkan kan ò lè ṣe yín, Allah ò lè ṣe nǹkan kan, òfútù fẹ́ tẹ̀ ni. Àwọn tí wọ́n máa ń jà fún Allah ni àwọn mùsùlùmí. Tẹ́ bá lọ wà níbi tí tàbí táwọn mùsùlùmí bá lọ mọ location yín, wọ́n máa wá ẹni yẹn lọ yanjú ẹ̀. Tó bá wá ṣe nǹkan tí ò dá fẹ́ nìyẹn, ẹ máa gbọ́ Allah ni, èèyàn ò lè bú Allah kó jẹ lọ. Allah ẹni yẹn torí pé ó ń sọ̀rọ̀ Allah ṣe pa. Allah ò lè ṣe nǹkan kan. Allah kò lè ṣe anything. So the earlier you realize this, the better for you. Ipe Allah èrè lásán ni, kò lágbára kankan. Ìdí tó fi ń instruct ẹ̀yin mùsùlùmí pé kẹ́ pààyàn nìyẹn. Kí ló dé tí Allah ò pa àwọn ẹni yẹn fúnra ara ẹ̀? Allah tún wá sọ ní Quran chapter 9 verse 5, ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Àwọn kan máa ń rò pé bóyá oṣù Ramadan ó wà nínú àwọn oṣù ọ̀wọ̀. Irọ́ o. Àwọn mùsùlùmí lè pààyàn ní oṣù Ramadan o. Oṣù ọ̀wọ̀ tí wọ́n ń sọ bí ẹ̀yin èèyàn wa, oṣù 4 ni, kò dẹ̀ sí Ramadan bẹ́ẹ̀. Kò sí Ramadan nínú oṣù 4 tí wọ́n pè ní oṣù ọ̀wọ̀.
so ẹ má lọ fi pé bóyá bẹ ṣe ń gbàwẹ̀ bẹ ṣe bóyá ṣe wà nínú àwẹ̀ Ramadan yìí àwọn bandits àwọn mùsùlùmí àwọn bandits yẹn gan àwọn mùsùlùmí òdodo ẹ má rò pé bóyá wọn lè attack yín wọ́n lè attack yín o wọ́n lè attack yín o so tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán àwọn oṣù ọ̀wọ̀ yẹn dùlìkọjà dùlìhíjà Rajab àti bóyá Muharram díẹ̀ bá àwọn oṣù mẹ́rin yẹn ni so táwọn oṣù mẹ́rin yẹn bá ti lọ tán every other month nǹkan tá Allah sọ ni pé ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn ìwọ tó bá ti ṣe Islam ó ní kàn pa yín ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba kí wọ́n ẹ rí pé wọ́n ti séde mọ́ wa báyìí all over Yorùbá land because nílẹ̀ Yorùbá kì í ṣe mùsùlùmí the Arabs are the Muslims and àwọn Fúlàní àwọn láti ilẹ̀ Haúsá wọ́n ti surround the whole Yorùbá land wọ́n ti séde mọ́ wa báyìí kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba wọ́n ti bàjẹ́ wa ní gbogbo ibùba báyìí kí ni nǹkan tó ń fẹ́ ẹ rí pé ńgbà tí wọ́n lọ sí Kwara wọ́n ní ṣe máa gba ṣẹ̀ríà àwọn ẹ̀nà àwọn gba ṣẹ̀ríà kí wọ́n ṣe fún wọn wọ́n pa wọ́n òun ni wọ́n sọ níbi ó ní ó wá tẹ̀síwájú ń bì ó ní kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì yan sàká ìgbé tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí kírun tẹ́ ti di mùsùlùmí o ẹ máa yan sàká o ẹ máa gba ṣẹ̀ríà o ìgbà yẹn náà máa tó fi yín lẹ̀ ẹ rí tí Gumi sọ pé for peace to reign in Yoruba land Yoruba must accept Sharia so ẹ gbọ́dọ̀ mọ̀ yí pé ẹ̀sìn Islam yìí agenda wọn ni pé wọ́n fẹ́ wá Islamize wa wọ́n fẹ́ wá Arabize wa wọ́n fẹ́ Fulanize wa kán lè bá subjugate wa kán lè gbalẹ̀ wa ẹ̀yin yẹn jí everything gbogbo nǹkan tẹ́ rí táwọn bandits àwọn Fulani ṣe yẹn it is there in the Quran it is written in the Quran àwọn Quran tá kàtà fi kírun la fi ń ṣe wáàsí fúnra wa yìí o tó ráwọn àáfà wọn ò ní sọ fún yín o àtúkà Quran chapter 47 verse 4 ó ní nítorí náà nígbà tí ẹ bá ti pàdé àwọn tó ṣá ìgbàgbọ́ tó bá ti pàdé ìwọ Christian ìwọ ọmọ Yorùbá ó ní ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tí ẹ máa fi rí wọn pa dáadáa ìyá arúgbó kan ní ìjọbi ní ànákọ́ ni táwọn Fúlàní kí náà ṣe fún wọ́n fi tipátipá bá ìyá arúgbó yìí sùn kí náà dẹ̀ ṣe wọ́n bẹ́ ẹ lọ́rùn ibolẹ́rù wọ́n ti rí nǹkan tó ń ṣe inú Quran ni ohun là ń kà fún yín yìí ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó Ọlọ́run ò lè sọ gbogbo kinní ìlú Ìbàdàn ẹ ṣe nìbàdàn Ọ̀yọ́ Ọlọ́run ò lè sọ kinní yìí ipe ẹ máa mú àwọn èèyàn ẹ máa bẹ́ wọn lọ́rùn torí kíni ṣọlọ́run yẹn ò lè pa àwọn ẹni yẹn fúnra ara ẹ ní. So ẹ̀sìn Islam kò sí nǹkan tán gbé wá ṣe kọjá pé wọ́n wá fi pa wá ẹ yẹ ká tẹ̀síwájú ẹ máa bẹ́ wọn lọ́rùn nìṣó títí di ìgbà tí ẹ máa fi rí wọn pa dáadáa nígbà tí ọwọ́ yín bá ti tẹ̀ wọ́n ìyẹn àwọn tó bá ti mú ẹ dè wọ́n mọ́lẹ̀ sórí ìgbèkùn òun làwọn tẹ́ rí tí wọ́n ń dè mọ́lẹ̀ yẹn lẹ́yìn náà ẹ lè gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn tó bá ti mú àwọn èèyàn kí ni wọ́n ṣe fún wọn àwọn tó bá kidnap ẹ rí pé wọ́n máa ní 100 million ransom 15 million 10 million òun ni yóò ó ní kán gba owó ìtúsílẹ̀ òun ni wọ́n ń pè ní ransom ẹ lè gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn tàbí kí ẹ fi wọ́n lẹ̀ ní ọ̀fẹ́ tó bá wù yín títí di ìgbà tí kò fi ní sí ogun ẹ̀sìn mọ́ ìgbà wo wá ni kò ní sí ogun ẹ̀sìn mọ́ ìgbà tí ò ní sí ogun ẹ̀sìn mọ́ ni ìgbà tí gbogbo yín bá di mùsùlùmí ṣe rí báyìí ẹ mọ̀ pé mo ti máa ń sọ pé if you don't destroy Islam, Islam will destroy you. There is no other way. Options méjìlá ní ìgbà tí Muhammadu náà propagate Islam ó máa wọlé síbẹ̀ ni a fún wọn ní option mẹ́ta 1 ẹ gba Islam 2 ẹ máa san jizya tẹ́ bá wọn fẹ́ gba Islam ẹlẹ́ẹ̀kẹta ìjà ni ẹ̀mí yín máa lọ sí. So àwọn tí ẹ rí tí wọ́n ti colonize mentally àwọn tó jẹ́ Fúlàní kò sí báyìí fẹ́ ṣe kò sí báyìí fẹ́ sọ tó Fúlàní ò lè fi Islam lẹ̀ torí Fúlàní èròǹgbà tiẹ̀ náà ni pé kó lo Islam yẹn kó fi borí wa kó fi gbalẹ̀ wa. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni ẹgbẹ́ òkùnkùn ni. Kùránì là ń kà yìí o tí wọ́n fi ń pa àwọn èèyàn nípa sípayọ. Quran tún sọ ní Quran chapter 5 verse 33 ó ní ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀. Torí àwa báyìí tá ń sọ òdodo fún yín nípa Islam ẹ rí pé àwọn mùsùlùmí yẹn ẹ rí pé tán bá ń sọ níta wọ́n ní àwọn MS bàbá Àkànbí Ọlọ́ba wọ́n ń gbógun ti Islam kí wá ní Quran sọ
wípé ẹ̀san wa àwa tá bá ń gbógun ti Islam ó sọ ní Quran chapter 5 verse 33 nǹkan tán fẹ́ ṣe fún wa tán bá mú wa ẹ wá béèrè pé kí ló dé tí Allah ò lè ṣe kinní fúnra rẹ̀ ó ní ẹ̀san àwọn tó ń gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ní pé kí ẹ pa wọ́n ló fi jẹ́ pé gbogbo àwọn tó bá rí tó bá expose Islam tó bá mú àwọn mùsùlùmí ṣe lọ́ máa pa ẹni tó bá sọ̀rọ̀ Muhammadu láìda wọ́n máa pa ẹni wọ́n pa Deborah ní Sokoto aya tí wọ́n ń tẹ̀lé ní ó ní tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípàyọ̀ tàbí kẹ́ máa gé wọn lọ́wọ́ kẹ́ máa gé wọn lẹ́sẹ̀ tẹ́ bá gé ọwọ́ ọ̀tún kẹ́ gé ẹsẹ̀ òsì tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn ẹ rí pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn lọ́tún lósì ẹ rí pé ní lọ́dọ̀ bàbá yìí ilẹ̀ Yorùbá ní especially ní Kwara gbogbo àwọn tí wọ́n ti pààyàn lù yẹn àwọn èèyàn sá kúrò nínú ìlú yẹn Kùránì náà ń tẹ̀lé o pé tẹ́ ẹ bá ti báyé wọn jẹ́ wọ́n máa fìlú wọn lẹ̀ tàbí kí ẹ lé wọn kúrò ní inú ìlú wọn ìyẹn ní ìyẹpẹrẹ fún wọn nílé ayé ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run kí n wá tó gbé máìkì lẹ̀ ẹ jẹ́ ká tún wá ka Quran chapter 8 verse 39 eléyìí ni mo fẹ́ kẹ́ mọ̀ pé òun ni àwọn mùsùlùmí ń tẹ̀lé òun ni àwọn Fúlàní ń tẹ̀lé òun làwọn bandits ń tẹ̀lé ṣe ra àwọn tó ń pààyàn fún Allah Allahu Akbar Allah bismillah Allah àwọn gangan ni mùsùlùmí òdodo nǹkan yẹn náà fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti wọ ọmọ Yorùbá tó bá ti lọ fàyè gba ṣẹ̀ríà àwọn ọmọ ẹ tó bá bí sí orí ilẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti lọ máa pa wọ́n yan kò sí fáàtì ni mo sọ fún yín wọ́n máa pa wọ́n tó rọ́ máa ń fi ẹ̀sìn Islam wọ́n máa fi ń pààyàn ni ẹ̀sìn àwọn apààyàn ni ẹgbẹ́ òkùnkùn ni Quran sọ ní Quran chapter 8 verse 39 ó ní ẹ jà wọ́n lógun àkànbíṣẹ́ wà ń bẹ̀ títí kò fi ní sí ìfòrómọ́ títí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu tẹ́fẹ́ kí báyìí tú ni. no ẹ máa lọ sùn ni ọ ẹ máa sọ̀rọ̀ sí yìí mo ti ṣe tán ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòrómọ́ tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá ìtumọ̀ ẹ̀ ní pé níwọ̀nba àgbà tí gbogbo yín ẹ bá kọ̀ tẹ́yìn kọ́kàn tẹ́ ní a ò ṣe Islam sẹ́ wọ́n máa jà wá lógun lọ ni ogun ò lè dúró ìdí nìyẹn ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹni láti trace root yín ẹ lọ jíra because bí ẹ ṣe ń kúrò nínú Islam ẹ rí wípé àwọn mùsùlùmí yẹn máa kórìíra yín wọ́n máa kanra mọ́ yín inú wọn ò ní dùn sí yín torí nǹkan tí Kùránì sọ ní pé ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòrómọ́sẹ̀ tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ dájúdájú Allahu ni olùríran nípa nǹkan tí wọ́n ṣe níṣẹ́ wọ́n wá fi ẹ̀sìn yìí jà wá lógun títí tí gbogbo wa máa fi di mùsùlùmí ni o má lọ gọra ẹ o má lọ gọra ẹ so bẹ́ẹ̀ ṣe ń fi Islam lẹ̀ àwọn Fúlàní yẹn tán wà láàrin wa wọ́n ń rí wọ́n mọ̀ pé àwọn èèyàn tí ń fi Islam lẹ̀ so inú ń bí wọn wọ́n máa strategize bí wọ́n ṣe ń rí wípé ojú àwọn ọmọ Yorùbá ti ń là wọ́n ti ń kúrò ní ẹ̀sìn Islam ẹ̀yin èèyàn wa wọ́n máa lọ ṣe plan mi o wọ́n máa lọ ro nǹkan mi and the only way fún wọn náà ni pé kí wọ́n tún ṣígun wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa already ǹjẹ́ tí wọ́n bá ṣígun wá sí community tiẹ̀ tẹ́ wá pe àwọn ọlọ́pàá tẹ́ kàn gbọ́ kóbà tán wá pe àwọn tẹ́ wá pe àwọn ọlọ́pàá ẹ ló àwọn bandits wa bí wọ́n ti ń pààyàn bí táwọn ọlọ́pàá ò wá dé fódìndí wákàtí 10 tó rò ṣẹlẹ̀ ń bẹ̀ ní Kwara ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tí wọ́n bá dé ọ̀dọ̀ ẹ ṣé o ní nǹkan tó máa fi gbára ẹ lẹ̀ tó o bá ní ìdí nì ló fi jẹ́ pé o gbọ́dọ̀ padà lọ sílé tó o bá gbé Quran sáyà báyìí tán bá yìnbọn sí ẹ ó máa wọlé o òfútù fẹ́ pépà lásán ni Quran o àwọn èèyàn kan sá wọnú ṣọ́ọ̀ṣì wọ́n sun wọ́n mọ́ ṣọ́ọ̀ṣì o Jésù ò sọ pé kíná yẹn má jó gbogbo kíní yẹn irọ́ ni o wọ́n mọ̀ọ́mọ̀ gbé òfútù fẹ́ tẹ̀ wọ́n wá fi gbọ́ original lọ́wọ́ wa ni o ẹ jára yín o ìwọ tó o bá ti kú o kú gbé o má lọ rò pé tó bá ti kú o máa lajú sálùjọ náà kò sálùjọ náà wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín ni o bóyá mo sọ pé wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín yẹn ẹ jẹ́ kí n tún ka áyà yìí ẹ má bínú Quran chapter 4 verse 74 ẹ jẹ́ kí n gbé jáde ìdí ni pé ẹ̀sìn Islam yìí wọ́n ń tàn yín ni o tán bá sọ fún yín pé àlùjọ náà kan wà wọ́n fẹ́ fọ ọ̀run gba ayé lọ́wọ́ yín ni o ó wà nù Kùránì àwọn èèyàn wa ò kí ń ka Kùránì lédè Yorùbá ni ẹ máa gbọ́ nǹkan tí Kùránì sọ Quran chapter 4 verse 74 ó ní nítorí náà kí àwọn tó ń fi ayé ra ọ̀run kán máa jagun sí ojú ọ̀nà Allahu ìtumọ̀ ẹ̀ ní pé káwọn mùsùlùmí máa fi ẹ̀mí wọn lẹ̀ tán bá ti pa ẹ́ má wọ̀rí àti Allah náà ti ní ọ̀run tóun ti pèsè lẹ̀ fún ẹ so kó ayé ẹ kó kú láyé
kó fi ra ọ̀run. So wọ́n fẹ́ mọ̀ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn o. Wọ́n wá ní kẹ́ máa fi ẹ̀mí yín wéwu, kẹ́ máa para yín lójú ọ̀nà Allah. Ẹnikẹ́ni tí ó bá sì jagun sí ojú ọ̀nà Allahu, yálà wọ́n pa á. Ṣé ń gbọ́, ẹ̀sìn àwọn apààyàn ní kíní yìí o, ẹgbẹ́ òkùnkùn ni o. Yálà wọ́n pa á tàbí òun ló pààyàn, òun ló wá borí, láìpẹ́ a máa fún un ní ẹ̀san ńlá ní ọ̀run. Ṣé ń gbọ́, tó bá pa ẹ́, àlùjànnà wà. Tó bá tún wá pààyàn tó fún Allah, má wọrí, Allah tún ní nǹkan tó tún pèsè ilẹ̀ fún ẹ. Báwo ni Allah tẹ sọ pé tẹ pé lọ́dún ṣe máa ní ká máa para wa? Ok, ẹni tẹ́ ní káwọn mùsùlùmí pa yẹn, ta ló dá wọn? Tó bá yẹ pé Allah ló dá wọn, kí ló dé tí ò pa wọ́n fúnra ara ẹ̀? Ṣé bó ti mọ̀ pé wọn ò ní ṣe ìsìláàmù tẹ́lẹ̀? Meanwhile, this same Allah náà ló sọ pé àwa la ṣe ẹ̀sìn, àwa la ṣe oríṣiríṣi ẹ̀sìn. Ó náà lòun dá àwọn èèyàn ní oríṣiríṣi, òun wá fún wọn ní oríṣiríṣi ẹ̀sìn. Same Allah tó wá ń sọ pé òun ò tún ní gba ẹ̀sìn kankan lọ́wọ́ yín àyàfi Islam. Nígbà tó mọ̀ pé ò ní gba ẹ̀sìn kankan lọ́wọ́ wa àfi Islam, kí ló dé tí ò dá gbogbo wa ní Arab? So the moment we start asking questions, we start thinking critically, ẹ mọ̀ pé ẹ̀sìn yìí irọ́ ni, òfútù fẹ́tẹ̀ ni, àṣà tí ó nìkan. Mo máa ń tún sọ, Allah ò lágbára kankan, Allah ò lè ṣe nǹkan kan, èrè lásán ni, ó wà nù Kaaba. Gbogbo nǹkan tí mo kà yìí, Muhammadu ló ń sọ̀rọ̀. Torí pé Muhammadu fẹ́ gbalẹ̀. Kémi náà kàn kó àwọn èèyàn kan jọ, kí ni mo fẹ́ conquer territory kan, kí n wá sọ fún wọn pé ibi tá à ń lọ yìí, ẹ ní láti fẹ̀mí yín jagun o. Má wọrí, tán bá pa ẹ́, ibi ó máa lajú sálùjọ náà. Àmọ́ tó bá dẹ̀ borí, ìgbádùn wà fún ẹ. Ṣé mọ̀ pé àwọn ènìyàn náà, táwọn ènìyàn dẹ̀ ti believe mi pé lóòótọ́ èèyàn gidi kan ni mí, ọ̀dọ̀ òjíṣẹ́ Allah kan ni. Get the same thing ni Muhammadu ṣe. Muhammadu wá ń pa àwọn èèyàn, ó recruit wọn níbẹ̀ bá ṣe fẹ́ lọ pa wọn. Má wọrí, tí wọ́n bá pa yín sójú kíní yẹn, àlùjọ náà wà fún yín. Tí ẹ bá dẹ̀ borí, ẹ má wọrí, a máa kó gbogbo owó wọn, ẹrù wọn, àjọ máa pín. Òun ni war booty. So kíní yìí is very clear, ipe irọ́ ni kíní yìí. Wọ́n kàn fẹ́ wá fi jà wá lógun ni. Tó bá kógun wá jà wá sìn, believe wọn ní pé tá a bá pa wọ́n, wọ́n máa wọ àlùjọ náà. Tó bá dẹ̀ pa wá, gbogbo ẹrù wa wọ́n máa share as war booty. Ẹ rí pé àwọn ọkùnrin ló ń pa, àwọn obìnrin yẹn wọ́n máa share ẹni. Ìwọ mú obìnrin ilé tó sanra yìí, ìwọ mú lẹ̀pa yìí, ìwọ mú ilé, ìwọ mú ilé. Ọjọ́ bọ́ ṣe máa share ìsọwọ́ ni, ọjọ́ máa bá wọn sùn. Ó dẹ̀ wà nínú Quran. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jí. Kíní yóò ní nǹkan kan ṣe. Àwọn nǹkan tó dẹ̀ máa kà fáwọn èèyàn tó máa ṣe àmì kún fàyà kún, àmì Allah, ìtàn ẹ pa wọ́n, ẹ gé wọn lọ́wọ́, ẹ gé wọn lẹ́sẹ̀. So ẹ̀sìn Islam wọ́n wá fi jà wá lógun ni. Wọ́n dẹ̀ ti surround wa. So bẹ́ẹ̀ ṣe ń kúrò ní Islam, ẹ lọ máa dira. Torí tó bá jẹ́ kán pa ẹ́, wọ́n pa ẹ́ gbé ni o, kò sí nǹkan kan o. Allah Muhammadu kò lè gbà ẹ́ lẹ̀ o, òfútù fẹ́tẹ̀ ni o. Àwọn bàbá wa dẹ̀ ti mọ̀ pé ogun láyé, so wọ́n ti prepare àwọn nǹkan yìí, ẹ fi defend ara yín. Ẹ lo àwọn nǹkan yẹn ṣe sára, eléyìí tó bá lò, àdá ò ní wọlé sí ẹ lára, tọ̀hún yẹn tán bá yìnbọn kò ní wọlé sí ẹ lára. Àmọ́ tẹ bá rá àwọn ẹ̀sìn yẹn rí bí ṣe ló máa ń tako kíní yẹn, torí pé wọ́n fẹ́ wá fi pa wá ni. So wọ́n wá wò pé gbogbo nǹkan táwọn people yìí lè fi protect ara wọn, ẹ jẹ́ ká condemn ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Tó bá lọ fi ògùn tó ń bọ́ nílé ẹlẹ̀ tó lọ tẹ̀ láàlá, ẹ wo ẹ̀yin èèyàn wa, mo ti ẹ̀ láàlá kan mọ́, ẹbí kí n sọ́ọ̀sì èrò pọ̀. Nǹkan tí mo lánàá àlá yẹn fact ni mo ń sọ fún yín. Ìwọ tó bá fi àṣà àti ṣe ẹlẹ̀ gangan tí ò ṣe, gbà bẹ́ẹ̀ ìwọ gangan ló ń wọnú iná straight. Tó bá believe pé okay, iná kan wà, tó àlùjọ náà wà, tó ní believe yẹn, the only person tó máa wọná, àwọn tó máa wọná ni ìwọ tó fi identity ẹlẹ̀. Tóró o ti bọ́ aṣọ ọrùn ẹlẹ̀, o ti wọ aṣọ aláṣọ. Ìdí nìyẹn táwọn Lárúbáwá fi sọ pé ẹni tó bá fi ẹ̀sìn Islam lé àwọn náà ní Islam. Bí ẹni tó bá sọ pé òun ò kí ń ṣe ọmọ Arab mọ́, òun ti di ọmọ bòmí, àwọn máa pa. So tí iná bá wà níbì kan, tálùjọ náà wà níbì kan, ìwọ tó bá ti fi àṣà àti ìṣe tí wọ́n ń ṣe nílé yín, bóyá Ògún ló ń bọ́ nílé yín tó wá lọ fílẹ̀, tó lọ máa bọ́, Ṣàngó ló ń ṣe nílé yín tó wá lọ fílẹ̀, tó lọ máa bọ́, ìwọ gangan ló máa wọ náà. Fat ni o. Nǹkan tí mo dẹ̀ ń